A kú ojúmọ́ o gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ èdè Yorùbá tẹ̀ǹtẹ̀lé èmi olóòtú àgbà wá búra. Mo ní n sáré ṣe àfihàn àwọn kinní yìí fún wa ká sì mọ ṣàwọn àgbéyẹ̀wò wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ rí i pé àwa tá a bá wá sí yàrá akẹ́kọ̀ọ́ lánàá a ṣàlàyé lórí àwọn àdàpè ọ̀rọ̀ Yorùbá. Bá a ti ní àdàpè ọ̀rọ̀ Yorùbá nínú àwọn gbólóhùn bẹ́ẹ̀ náà la ní nínú àwọn ìsọ̀rí yálà nínú ènìyàn àdàpè nínú orúkọ àbí nínú àdàpè nínú àwọn nǹkan tá à ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àdàpè ọ̀hún náà ni Yorùbá tún máa ń pè ní àkànlò èdè fún àǹfààní àwa tá a bá ń kọ wá lóminú pé kí ni wọ́n ń pè ní àwọn àdàpè ọ̀rọ̀ ńlá tún máa ní Yorùbá máa ń pè ní àkànlò èdè. Ó yẹ wá jẹ́ ká wo àwọn eléyìí tí mo kọ́kọ́ fi hàn dé fún wa yìí. Ẹ rí àdàpè lórúkọ ènìyàn shortening of people's name. Ẹ ti rí báwọn. Ẹ já wá mú un lọ́kọ̀ọ̀kan ìjèjì wọn ò ní ka Gẹ̀ẹ́sì rẹ̀ mọ́ o Yorùbá rẹ̀ pọ́nbélé ilèmí ọ̀gbàjúmọ́ tí wọ́n mọ mẹ́nu bá ń tèmi. Ẹ já wo àdàpè orúkọ yìí Adébáyọ̀. Bí Yorùbá ò bá dàpè nígbà míì ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ọmọ tí ń jẹ́ Adébáyọ̀ á máa ní Báyọ̀ Adébáyọ̀ ni àmọ́ àti kọ́kọ́ sí kínni a ti mú àdínkù bá adé tó wà ń bẹ̀ àti ń pè ní Báyọ̀. Ẹ tún já wo Túnjí Túnjí àdàpè orúkọ. Ẹ já wo Ayọ̀dèjì ni wọ́n sọ di Ayọ̀ bí àpẹẹrẹ ni o ẹlòmíì lè ní ayọ̀ tiẹ̀ tó pọ̀ o. Ẹ já wo Ṣadé ẹ ti ń rí ẹ wo Túndé ara àwọn àdàpè lórúkọ rèé. Ẹ já wo àdàpè ní orúkọ àwọn ohun kan tá à ń lò shortening of object name. Àwọn nǹkan tá à ń lò shortening of object name ẹ̀rọ ìsọ̀rọ̀ communication device short form àgọ́ ìtàkùn ayélujára. Ẹ já tún wò míì àdàpè ọ̀rọ̀ ojoojúmọ́ èyí tá a máa ń sọ lẹ́nu shortening in everyday speech àdàpè ọ̀rọ̀ ojoojúmọ́ ó ṣeun gan-an bá a bá fẹ́ dàpè a lè ní o ṣeun thank you very much o ṣeun. Ẹ já tún wò míì mo fẹ́ràn rẹ. Ẹ já tún wò ṣó wà dáadáa àdàpè nínú orúkọ ìlú tàbí agbègbè rẹ̀. Ẹ já wò ìlú Èkó Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú. Ẹ ti wo gbogbo àwọn àpẹẹrẹ tá a mú wá fún wa yìí mo ní mú wá belenja ni. Èwo ilẹ̀ yìí náà tún rántí tẹ́yìn náà lè bá wa ṣàfikún ẹ jẹ́ n rí lábẹ́ àríwísí. Òmíì tẹ́ bá tún fẹ́ kí n sọ̀rọ̀ lé lórí mo tún sọ̀rọ̀ lé lórí ẹ bá ń kọ sábẹ́ àríwísí. Ẹ wá já yànnà náà ẹ̀ dáadáa ẹ tẹ̀ láwọn ojú òpó wa tẹ́ ẹ̀ bá ti tẹ̀lé àgbà wá búra ẹ lọ rí subscribe sí lórí ìkànnì YouTube. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ tá a ṣe àkójọpọ̀ rẹ̀ ó wà ń bẹ̀. Àdàpè nínú ọ̀rọ̀ Yorùbá sì ń tẹ̀ iwájú kò tí ì tán síbí a sì tún máa mú wá lẹ́kùn kẹ́kẹ́ kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. Káyọ̀dé ni mí Àjàó ló kọ bàbá tó bí n lọ́mọ ọmọ ayé mi ọ̀dà àwa ìṣépè ràn wá ẹ ṣeun o. Ìwọ náà lè darapọ̀ mọ́ yàrá akẹ́kọ̀ọ́ mi lójú òpó TikTok ní gbogbo alaalẹ́ aago 9 sí ìgbà tọ́lọ́run bá ní ká tó parí àbí kò tẹ̀lé àwọn ojú òpó mi àgbà wá búra lórí YouTube àgbà wá búra lójú òpó TikTok náà bákan náà. Ẹ ṣeun o kò ní bàjẹ́ lágbára àṣẹ Èdùmàrè.